ìlú òkè o kò bá fẹ́ yè ibẹ̀ lè ìrànlọ́wọ́ rẹ ibẹ̀ lè ti a wàá gbójú rẹ sókè. Àkórí mi òun ni wò kó yóò yè. Wò kó yóò yè. Wàá gbójú òkè wàá hó ògbàlà rẹ lárọ̀ọ́wọ́tó. Ìyẹn ọmọ Ísírẹ́lì ń jòyà ń jẹ́ gidi gan lójú páálí nínú aginjù nígbà kan rìnrìn àjò. Lúgbẹ́ ẹni ọmọ Ọlọ́run bínú ń ṣẹ̀. Ọlọ́run mọ̀jọ nìyàn ṣẹ̀. Ọlọ́run ìyàwó wọn títí wí alárìímóríre ní ẹ̀ra ìbé. Ọjà kò mọ̀ọ́mọ̀ wí ọyẹ kan tọ́ ò lómi ìyá ẹ̀ṣẹ̀ ran kàn mọ̀ dídá kàn dẹ̀ ṣẹ́. Ọlọ́run jà kó rán ejò amúbíuná ọ̀ràn sí wọn. Kó bá ti jáde báyìí lẹ́nu pọ̀nà bá ajá kó táyín sí wọn abẹ̀ sí ṣán ọ̀nà bá dẹ̀ ti ṣán bá ní òkú ni ẹsẹ̀ ẹ̀rọ ẹ̀sọ́gbọ́n kan rí tá sí ọkàn ikú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nítorí kẹ́yìn jẹ ìyà ẹ̀ṣẹ̀ ran. Ọ̀pọ̀lọpọ̀ náà ló ní bá lè kú torí ìyà ẹ̀ṣẹ̀ ran. Bóyá kò tí gbọ́ mi náà bá lásìbítù nìkan yá mú fídíò kan mú hàn ọ́. Bóyá àwọn fúnra rẹ̀ gan mẹ́rùn rẹ̀ jẹ́ wí ìyà ẹ̀ṣẹ̀ mi ní tó bá ìyà ẹ̀ṣẹ̀ mi ní mẹ́ jẹ́. Ọlọ́run ó ṣèyìn á o ó yá mú ọ̀nà àbáyọ ó mú kó yan ọmọ Ísírẹ́lì nínú aginjù ni. Lọ ẹ̀tọ́ èsì dókítà lébẹ̀. Mósè gan kọ́ ìdẹ̀yẹ kẹ́ ẹ bá wọn gbàdúrà òun gan na kógun tì. Ọ̀rọ̀ kan mú ìyá jẹun lè yí ni o. Ọlọ́run ìyá ké sí Mósè wí ìrà pàmí ikú sórí bẹbẹ sọ́kọ náà bá mọ̀ ṣẹ́nu ran àrùn ṣuṣuṣu náà ni. Ọlọ́run ìyá kọ́ Mósè lọ́gbọ́n ká dá wàá ya wágì kan wàá rí mọ́lẹ̀. Kó bá ti rí gìnì mọ́lẹ̀ tí wàá jákun yá mú ejò kan mú dẹ́ṣe wàá gbé kọ́ sí orí igi nì. Kó bá ti ṣe yìí nìtàn bá a nì wàá jákun ké sí hàn elétí dídí alárìígbọràn bóyá àárọ̀ ni ká gbọ́ lọ́ra ran. Wàá mú ọ̀ọ́kán ibi kò rí gìnì kò gbẹ́jọ kọ́ mi wàá mú ọ̀ọ́kán bẹ̀ wàá mú hàn wí ọ̀ọ́ni kọ́ni nínú ran o kejò bá ti bù ṣán kọbẹ̀ sí kò tí ju ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Ṣùgbọ́n kẹ́ wá ọ̀nà àbáyọ ké sì kú kò fẹ́ là. Ìwà wí ké o ejò kan mú dẹ ṣe kàn gbé kọ́ sórí igi nì. Èyí ní ṣàpẹẹrẹ ikú kí Jésù kú kàn gbé sórí àgbélébú. Gẹ́gẹ́ bí ìran ànìlẹ́jẹ̀ ẹnì kan tí ejò dẹ̀lì lórí igi kàn yankú jẹ kùkú sèyìn lẹ́yìn rán kàn bọ́ lọ́wọ́ ikú òjijì. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́lọ́run ṣe gbé ọmọ rẹ̀ Jésù Kristi ọmọ bíbí kan ṣoṣo kan ní ó gbé kọ́gi ọ̀pá àmúṣètùtù kékeré ẹ̀ṣẹ̀ ráyé ẹ̀rá kan ti bí ló gbé ẹnì àti akàn èdè bí lónìí bá àti ẹ̀rá kan ti dé abí lẹ́yìn tí a ló ran tí a kí Jésù bá ti mọ̀ ti dé kí ti ran pátá lẹ̀ jẹ́ nì ní dúró fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ran. Torí náà ọ̀nì kọ́ni lónìí bá kẹ́ nínú ìṣòro ayé kẹ́ ju ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ àbúrò kan ju ìyà ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n káyé rẹ̀ ti ń lọ gan wọ́n mọ̀ wí èṣù ti tẹ̀ ọ́ pẹlẹbẹ bí agolo géṣà ọ́ ti tẹ̀ ọ́ dànù ẹ̀ṣẹ̀ ti ba ayé rẹ̀ jẹ́. Ọ̀nà kan kò á mú yè òun náà ni kó ọmọ Ọlọ́run kàn gbé kọ́ sórí igi kó ro tó yá rẹ̀ kó ro ti adé ègún kó dé sórí kó ti ọ̀kọ̀ọ̀kan mú gun lẹ́gbẹ̀ẹ́ kó ìṣó kan sátẹ́lẹ̀ rẹ̀ kéèrò gbà àti èyí kan sọ́sẹ̀ rẹ̀ títí
kó mú kú lórí igi àgbélébù ni ikú oró olùwí àbá rẹ̀ wí ọ̀gá o ọ̀parí ipòkò ẹ̀yà ló ní bá èmi ṣe ẹ̀ráyé tí yóò kọ́ sílẹ̀ ẹ̀ráyé tí yóò wí òyà ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́ àjẹkú inú ẹ̀hàn kọ́ ẹ̀yà lọ́ àkú sí bóyá wíhàn wí èrí bá o Jésù òun ni olùgbàlà rẹ tó bá ti yóò wó ọ̀nà kó àgbà wó ni pé wàá rí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run wàá ronú padà ẹ̀ṣẹ̀ rẹ wàá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ rẹ̀ òun ni olùgbàlà ẹ̀rọ amúrìn ayé ọkọ̀ ọ̀tì ayé òwò ti parí kọ́ ṣùgbọ́n Jésù òun láà mú ọ yè lẹ́lẹ́rẹ̀ kejì òun láà gbà ọ́ là òun láà jí ọ dìde òun láà gbà ọ́ lọ́wọ́ kété ìgbé àti kú òyì ọ̀ká wà èdè yìí lẹ́lẹ́rẹ̀ kejì wò ó ọmọ Ọlọ́run ọ̀gá ògo kò kú torí ẹ̀ṣẹ̀ rẹ wò ó ọba yóò yè òjò lórúkọ mi ọmọ àbálábí tán àmọ́ ní ìmúrin ṣe ní o mo ti o Jésù ní tèmi àwòyè ire o.